Alhamdulilayi Rabbil Alamin. Ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ́wà. Gẹ́gẹ́ bí èmi ọ̀pọ̀n bàtú ṣe wà. Thank you for joining me. For the English version of this program, you can watch it on Facebook. Yes, watch it on Facebook. Thank you. Yeah, I will speak Yoruba. Mo máa sọ Yorùbá ni. YouTube mi nílé Yorùbá. Ní orí Facebook, ilé English ni. A máa sọ English ní orí Facebook. Níjọ́ wo mo ṣe briefly lórí kíní. Kí leléyìí? This we call samia. We call this samia. A sì máa ń pè ní tamarind. We call it tamarind. Èyí brown yìí ó ní new one. Èyí black yìí ó ní old one. Fún àǹfààní àwọn tí mo bá ti ń send ọjà sí, especially nǹkan tí wọ́n fi ń flush, ẹ̀yin ó rí pé kò kí ń ṣe tuntun lójú yín. Kí wá tún ní àǹfààní ẹ̀? Kí ni àǹfààní? Àǹfààní ẹ̀ mo tún máa ń sọ ìníkọ́. Mo kàn fẹ́ ṣe kind of update fún program tí mo fẹ́ ṣe tẹ́yìn náà rí title ẹ̀ ni. Okay? Àǹfààní ẹ̀ pọ̀ gan, wọ́n mọ fi ń ṣe flushing. Ó ní kíní kan tí mo pè ní àṣàláfíà, mo ti sọ rí. In case wo ò bá lè rí àṣàláfíà, kàn mú kíní yìí àti ginger. Ṣó yẹ? Sè é papọ̀, boil ẹ̀ papọ̀ kó mú, ó máa help ẹ fún flushing náà. Yes. So, kí ló dé tí mo fi wá show ẹ̀ lẹ́nìí kún mọ́? Mo ti show rẹ̀ rí tí mo sọ pé ó help àtọ̀, ó dẹ̀ help omi ọyàn. Àwọn èèyàn kan wá bèèrè lọ́wọ́ mi pé on point báwo ni káwọn ṣe kò nídìí wàhálà. Bó ṣe wà yìí, ẹ fi sínú omi gbóná, ẹ boil ẹ̀ mú fún nursing mother. Tó dẹ̀ èèyàn tó bá dẹ̀ jẹ́ pé ó ń suffer àtọ̀, ó ń suffer kan táwọn olóyìnbó ń pè ní lowo. Ṣó yé yín? Ṣáà ti boil ẹ̀ kó mú. Tó o bá ní àǹfààní àti boil ẹ̀, kàn soak ẹ̀ sínú omi. Tó bá dijọ́ kejì bẹ̀rẹ̀ sí ní mú. That's all. That's all. Although a máa fi mix lot of herbs. A máa fi mix lot of herbs kó lè tètè gbéṣẹ́ wa jáde. Àdúpẹ́ lọ́dọ̀. And apart from this, ó dẹ̀ tún níṣẹ́ oríṣiríṣi again tó ń ṣe. Kí lorúkọ ẹ̀ lélẹ́yìnbó? Tamarind. Okay, thank you for joining me. Thank you. So that is that on that. Fún omi púpọ̀, omi obìnrin lọ́yàn àti omi ọkùnrin lábẹ́ iṣẹ́ rẹ̀ nìyẹn. Okay, ẹ̀yin tèmi, the main program tí mo fẹ́ ṣe lénìí tí ẹ fi rí title, bẹ́ẹ̀ ṣe rí title, ó ní pé ṣé ọkùnrin ló gbọ́dọ̀ mọ bèrè ni? Ṣé haram ni tí obìnrin bá sọ wípé ṣé kémi náà mọ bèrè? Ṣé haram ni? Ṣé ẹ̀ṣẹ̀ ni? Ẹ mọ́ gbàgbé mo ní program ọkọ àtìyàwó ni, ẹ má sì mí gbọ́. Ṣé wá haram wá ni tó yẹ pà lénìí o, jẹ́ kí n bèrè lọ́wọ́ ọkọ mi. Báwo mo ṣe sọ pé ẹnu obìnrin ó ní system tá máa fi ń bèrè. System tá máa fi ń bèrè, ẹ mọ́ jẹ́ kí n discuss ilé lénìí torí pé kí ni mo ti discuss ẹ̀ tẹ́lẹ̀, ẹ lọ wò lẹ́yìn. Pé tí obìnrin bá fẹ́ ṣe, kò dìgbà tó bá fi gbogbo ẹnu sọ̀rọ̀. Ṣé ẹ ń fahimta kan tí mo sọ? So ó ní style tó gbọ́dọ̀ ṣe. Ẹ̀yin ọkùnrin ẹ gbọ́dọ̀ bá obìnrin mọ̀ bẹ́ẹ̀. Nítorí pé kíni kan wà tó máa ń bẹ obìnrin lẹ́rù. Ó ní what if he rejects? What if he says he's tired? Tí o bá wá ṣe bẹ́ẹ̀ fóbìnrin, obìnrin ó máa fi dragged. Ó máa fi somehow. Nítorí pé kíni ìwọ ọkùnrin tó ń bèrè. Bí ìyàwó rẹ̀ ò gbà gan, ó ní ọ̀nà tí wàá fi wọlé síbẹ̀. Fún àwọn ọkùnrin tó strong. Ìyàwó rẹ̀ ò gbà fún ẹ gan, ó mọ ọ̀nà tí wàá fi wọlé síbẹ̀. Ṣebí kọ́ ẹ ti tó bá sọ pé ò gbà tó bẹ́ẹ̀ ságídí, ẹni mọ́ kó fà á sí yẹ̀ bẹ́ẹ̀ tá a fẹ́ force. Ó talk ìyàwó ẹ̀ into it ni. Bẹ́ẹ̀ tóbìnrin bá lágídí, ìgbà mélòó ni ọkùnrin ó fi ṣe nǹkan tó fẹ́ ṣe nísinsìnyí? Yes, àwọn ò fẹ́ force. Ó better kó jẹ́ mutual feelings. So nítorí ẹ̀rù bíbà pé kẹ́ mọ́ reject, òun ló fà á tí àwọn obìnrin púpọ̀ tí wọn kì í confront first. Then mo ti sọ nínú program kan rí, nítorí ẹ̀sìn bo àwọn kan lójú bí wọ́n ṣe train wọn. Tó bá ṣe ní ìsìn tá a sọ wípé ẹ ginger marriage yín kò í ṣe haram. Ẹ ginger marriage yín kò kí ń ṣe haram tíyàwó bá béèrè pé ìwọ ọkọ mi o, tó jùrù fún, o ní láti fẹnu sọ̀rọ̀. O bá ti jùrù fún, tó súnmọ́ ọkọ rẹ, tó fọwọ́ ra lẹ́sẹ̀, tó fọwọ́ ra lọ́wọ́, kó fọwọ́ ra lórí, ó ti mọ̀ kan tó ń fẹ́.
ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ló ń pè tí wọ́n ní marriage yìí ń boring, àwọn ìyàwó wọn ń jẹ́ kí marriage yìí boring, àwọn obìnrin táwọn bọ́bù nítorí pé kí ni ẹ̀yin obìnrin lé káràmásìkí okó, àwọn obìnrin ìta àwọn àlèta àwọn káràmásìkí nítorí pé kí ni nítorí pé wọ́n ní kankan tó fẹ́ gbà lọ́wọ́ ọkọ. Ìdí tó fà tọ́pọ̀lọpọ̀ wọn tí wọ́n fi sí ojú ọkọ yín sọ́dọ̀ wọn nìyẹn. Ẹ̀yin ò káràmásìkí, ginger, flexible, tẹ́ bá rí kíní pọ́nlé jìgìjìgìjìgì. So kò kí ń ṣe ẹ̀ṣẹ̀ tí obìnrin bá ask. Ẹ jẹ́ ká base lórí ratios. Tí ọkùnrin bá ń béèrè ní ẹ̀mẹ́rin àbí ní ẹ̀márùn-ún, ìwọ obìnrin máa ń béèrè ní ẹ̀méjì. Àbí tó bá jẹ́ bẹ́ẹ̀, ẹ ṣe ní 50-50. Ẹ ṣe ní 50-50. Ṣó yẹ tó bá ti wò sùà, tó bá ti rí pé ọmọ ti pẹ́, ìwọ tún initiate. Ìyàwó alálùbáríkà ni. Kí wá ní benefit kóbìnrin initiate? Benefit kóbìnrin initiate ni pé Ọlọ́run ó túbọ̀ fún lálùbáríkà nítorí iṣẹ́ súnà ló ń ṣe yẹn. Kò fẹ́ kí ilé òun dàrú. Irú àwọn obìnrin bẹ́ẹ̀ yẹn ọkọ wọn tún máa ń nífẹ̀ẹ́ sí wọn. Inú àwọn obìnrin bẹ́ẹ̀ yẹn, inú ọmọ wọn máa ń dùn torí pé kí ni wọ́n máa create English. Wọ́n máa create wàhálà ẹ̀ máa sọ English lọ́wọ́ ẹ̀sọ́ nísìnyí máa sọ atmosphere. Oh my God. Wọ́n máa create atmosphere happiness fún àwọn àti àwọn ọmọ wọn ni. Ẹ gbà bẹ́ẹ̀ because nítorí pé kí ni irú àwọn obìnrin bẹ́ẹ̀ yẹn ọkọ wọn máa nífẹ̀ẹ́ wọn. Kò dẹ̀ síbi tọ́kọ máa lọ ọkọ máa rántí wọn ni pé ìyàwó mi, ìyàwó mi, ìyàwó mi. Okay, ìwọ sìn ṣé o fẹ́ di ìyàwó home ni àbí o fẹ́ di ìyàwó happenings of the moment? Ìwọ ìyàwó tó yẹ pé o mọ̀ ń pa ẹ̀ ṣé o fẹ́ di ìyàwó pé àwọn wo o fẹ́ kọ́kọ́ rẹ mọ́ kọyán rẹ kéré? Ṣé o fẹ́ kọ́kọ́ rẹ mọ́ kọyán rẹ kéré? A mọ̀ pé nǹkan púpọ̀ wà tíyàn fi ń gbéra rẹ̀ ga lọ́jọ́ ọkọ. Bẹ́ẹ̀ lórí eléyìí náà ara ẹ̀ náà ni ó wà lára àwọn kókó point. Ọkùnrin nìkan kọ́ ló gbọ́dọ̀ mọ̀ béèrè. Ọkùnrin nìkan kọ́, ẹ gbọ́rọ̀ mi again. Ọkùnrin nìkan kọ́ ló gbọ́dọ̀ mọ̀ béèrè. Obìnrin náà ni ó mọ̀ initiate. Gbogbo ìtìjú ẹ yọ kúrò. It is not thing of shame. It is not thing of shame. It is a welcoming idea. Nítorí pé kí ni àwọn ọkùnrin náà púpọ̀ wọn ló ti sú àwọn. Ọkùnrin mo lọ́kùnrin kan lẹ́lẹ́ mi báyìí. Ó sọ fún ní on point, ó ti sú mi. Èmi nìkan, mo máa béèrè ṣá. Ó wá dàbí pé èmi nìkan ni mò ń enjoy. Rárá, ìwọ nìkan kọ́ ló ń enjoy. Òun náà enjoy. In fact, ó máa dúró díẹ̀. Obìnrin ti máa target time. Obìnrin ló wà accurate jù. Ẹ gbàgbé bóyá tí wọ́n bá múra ọmọ late. Obìnrin ló wà accurate jù. Ẹ promise obìnrin ní kinní kan. In fact, ó máa fọkàn sí ni kò ní gbàgbé. So obìnrin ló wà accurate nínú time. So ó ti mọ time tó máa wá. Tó bá wá di pé ò wá, I'm telling you, ó ń retí ẹ, ó dẹ̀ máa bínú. Wàá kàn rí pé ó dijọ́ kejì torí pé ò béèrè ni. Ó dijọ́ kejì ó máa France ẹ. Wàá kàn máa bèèrè pé kí ló lè ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ wọ́n tó bá ti wá ṣe ẹ̀tọ́ ẹ̀ wá dípọ̀ kan máa balẹ̀. Àwọn náà máa expect most of the time tásìkò bá ti ń kọjá pé yẹ kẹ́ ti wá béèrè tẹ́ béèrè. Obìnrin èrò ọ̀run sùn. Obìnrin ẹgbà bẹ́ẹ̀ obìnrin èrò ọ̀run sùn. Ó ń retí yín ní ẹlẹ́bí báyìí. Ọkùnrin kan sọ fún mi ó ní òun text ìyàwó òun pé jojúmọ́ òun máa béèrè. Òun wá ní kò ń filẹ̀, òun wá filẹ̀ oṣù 3 ló ń fi filẹ̀. Tóun bí ó máa béèrè, ó ní kò béèrè kò tọ́nù. Ó nígbà tó sú òun ló ń padà. Ó ní nísìnyí kí n bá ń wá obìnrin tó máa ginger, tó máa káràmásìkí kíní. Ṣé ara wọn ló wà ní àbára? Mo ní sọ fún yín pé ìtàǹbẹ̀ yẹn gbóná. Ìtàǹbẹ̀ yẹn ò rọrùn. Àmọ́ tá bá ti wọnú ilé wa, ẹ jẹ́ ká make it lively. Ẹ jẹ́ ká make it sweet fún ara wa àti fáwọn ọmọ. Kò sí nǹkan tó bá di obìnrin tó bá initiate pé ìwọ ọkọ mi, ara mi wà lọ́nà jẹ́ ká ṣe. Àbí kẹ́ wà lórí bẹ́ẹ̀dì báyìí kó súnmọ́ ọkọ rẹ kó gbójì gìjìgìjì. Kò sí nǹkan tó wà ńbẹ̀. Àlùbáríkà ni, súnà ni. Ta ló sọ fẹ́ pẹ́ṣẹ̀ ni? Ta ló sọ fún yín nínú ìwé wo ni wọ́n sọ fún ẹ pé nítorí pé ọkọ rẹ ò béèrè o, ìwọ àsìyàwó mo gbé súnmọ́ ọkọ mi torí ká lè bá a ṣe kínú wá lè bá a dùn. Bẹ́ẹ̀ náà sì ni ìwọ obìnrin, òun jí sòro rẹ̀ lára, òun expect, àmọ́ àti wá gbé súnmọ́ ọkọ rẹ̀ ó di wàhálà. Ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ? Ẹ gbé súnmọ́. Mo ní ọkùnrin sọ fún mi pé ilé ò ti ń boring. Pé níta, ó ní tó ń bá dé ta bá inú wọn máa dùn ní àwọn bébé tó wà ń ta, wọ́n máa ti jọ̀lí. Ó ní ìyàwó wàá dàbí yẹn tó ti kú. Kí ló dé? Kò yẹ kó rí bẹ́ẹ̀.
kò yẹ kó rí bẹ́ẹ̀. Èmi as husband and wife doctor ó ṣó yé yín, ìwọ tó bá wà nínú àwọn kàtígórì obìnrin tó yẹ pé o ṣì ń sọ ọkọ rẹ kó mọ gbé súnmọ́ ẹni ojúmọ́, òun live ní ayé tá a wà yìí o sì kò sí ẹ̀kankan, kò sí ìwé mímọ́ kankan tó sọ bẹ́ẹ̀ fún ẹ o. Òun live on your own ni, kì í sọ ọ̀rọ̀ Ọlọ́run ló ń tẹ̀lé. Òun live on your own. Kò dìgbà tí yes ẹ lọ bèrè lọ́wọ́ àwọn àfáà sórí Nana Aisha dáadáa bó ṣe nífẹ̀ẹ́ Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó, bó ṣe káràmásìkí ìfẹ́ rẹ̀ tó. Ṣé bẹ́ẹ̀ lẹ́yìn ṣe ẹ̀yin wá gbégbé bọ́rìn, ẹ wá jẹ́ kí marriage yẹn kó sún àwọn èèyàn. Kí ló dé? Ẹ bubble up, ẹ cheer up, ẹ bubble up, ẹ cheer up, ẹ wà ń bẹ̀ ní rọgbọ gidi, gbogbo irun gbogbo ẹrù ẹ máa ṣe yàmá ní àwọn tásì wà ń bẹ̀ tí mo complain tó bá gbà mọ́ ẹ lọ́wọ́ sí ẹ máa pọ̀ point o. Kò ju bẹ́ẹ̀ lọ o. Bye.